Ọlọ́run mọ̀ bóyá ẹnìkan wà ń bẹ àbẹ́ ẹnìkan ò sí ń bẹ wá ṣe mọ Ọlọ́run tiẹ̀ dùn sí lọ́lọ́run ṣe máa fún ẹ láyé inú ayé you can take it or leave it. Now àfáà Okutagidi ẹ lọ change orúkọ yín o ó ní ó jẹ́ kẹ́ rí ṣe o ó ní ó jẹ́ kẹ́ rí ṣe o tẹ́ bá níṣẹ́ gidi ẹ lè máa jà fẹ́sìn o Ànábì Muhammad sallallahu alaihi wasallam nǹkan tó gbé Islam wá gan ò sí láyé mọ́ o kánàbì tó dé àwọn tó wà lẹ́yìn ànábì kan tó dé náà ti ń ṣẹ̀ṣẹ̀ nílẹ̀ Yorùbá o odù Ifá ló bílẹ̀ Yorùbá general o kò ń ṣànábì o Ọ̀rúnmìlà ló mú wá o. Now ẹ wá plan kí ni géènì nínú plan tẹ plan láàrin Muslim ẹgbẹ́ yín tó ń pera ẹ̀ ní ìyá Ọlọ́ṣun láti fi bà orúkọ Ọlọ́ṣun jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé mo fẹ́ mú nǹkan tó ń ba ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn jẹ́ mo fẹ́ tú fún yín. Ṣé rí àwọn àfáà yẹn pẹ̀lú ìyá Ọlọ́ṣun tó padà sọ̀rọ̀ láti yẹn plan game àwọn méjèèjì ni ẹ gbà bẹ́ẹ̀. Muslim ni ìyá Ọlọ́ṣun yẹn. Ṣé rí nǹkan tí àwọn Muslim ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n á mú ẹnìkan wá láàrin wọn kó lọ join ìṣẹ̀ṣe àwọn yẹn ẹni ní only your stupidity has no level. Okay, thank you, but I'm a millionaire sha, and I know that if your father be a something you can never be here and be talking rubbish about me. Ẹlẹ́ẹ̀kejì máa béèrè question kan lọ́wọ́ ẹ̀ ibi tí mo ti ń gba yìí bàbá tó bí ẹ Nurudeen Ọlárewájú Uthman bàbá tó bí ẹ ǹjẹ́ o lè sọ orúkọ bàbá ẹ̀ ń bí káwọn èèyàn lè recognize dáàdì ẹ̀ so your comment ó go against ẹ gan fún ara ẹ táwọn ìyá ẹ bàbá ẹ bá ní lárí ò lè sí ń bì láti máa comment bad comment wàá mọ̀ pé mo wà important jù ẹ lọ because when I'm giving people information here you are abusing me bàbá mi alákàngbá akalamagbo mo kí yín bàbá kò ní bàjẹ́ so your stupidity make me blessed ni and you said my stupidity has no level definitely wàá ti mọ̀ pé Ọlọ́run gbé mi ga mo wà òkè mo ju bàbá ẹ lọ tó yẹ kí mo rí ọrùn ẹ bó ṣe tínrín ni màá lọ fajá mi hàn ẹ màá lè mọ sáìsì irú eléyìí tọrùn ẹ jẹ́ nínú ìwà àtajá mi lẹ́jọ́ wà ní the same category. Now àfáà Okutagidi plan ìtẹ́jọ́ plan láàrin Muslim ẹgbẹ́ yín tó pera ẹ̀ ní ìyá Ọlọ́ṣun tẹ́ wá padà mú wá tẹ́ mú lọ station jẹ́ kí n máa block ẹ̀yàn ọmọ Fúlàní díẹ̀díẹ̀ mo mọ̀ yan block wọ̀ mí kò wù mí kí n ráyè tí jẹ́ fílẹ̀ sódà á tún lè rí nǹkan míì gbọ́ ọjọ́ tí n bá tún ṣe àwọn nǹkan oríire náà ó máa ṣojú àwọn tó ń bínú ni wọ́n bá ṣe máa wà lábẹ́ kọ́mẹ́ǹtì wa ní tó go wọn máa wà lábẹ́ tán ní gbérí láíláí táwọn máa bínú wa àwa dẹ̀ máa ṣoríire ni bẹ́ẹ̀ ni because I have nothing to do with you that you are abusing me. I never call your father, I never call your mother. And Muslim is not coming from your family. Wọ́n ti ṣe Islam láti Saudi Mecca and you are not from Saudi. It's either you are in Niger abi you are Hausa. And the Hausa that you are doing, they have their own tradition. Àwọn Hausa ṣe tradition wọn steady wọn filẹ̀. Why tẹ́yìn olórí ibu Fúlàní tẹ́ wá from nowhere? Why tẹ́yìn ní stop wa nílẹ̀ Yorùbá pé káwa máa ṣe tradition wa nílẹ̀ wa? Ṣé rí pé ó sáàdì bákan? Ẹ wá lọ ń lo nínú ara yín lọ sínú ìṣẹ̀ṣe kò gbé dání o kò gbé ìṣẹ̀ṣe dání tó bá gbé ìṣẹ̀ṣe dání ni kò ní jáde kó pa irọ́ wípé àáfà Okutagidi o ó wá ṣe nǹkan lọ́dọ̀ òun o kó wá dé station kó wá sọ pé rárá o kò rí bẹ́ẹ̀ ti mọ game tó wà nínú iṣẹ́ yẹn ẹ ti mọ̀ pé plan game ni láti destroy láti sọ fún gbogbo yín pé àwọn ìyá Ọlọ́ṣun parọ́ o kò yé plan game ni láti sọ fún yín pé àwọn oníṣẹ̀ṣe wọ́n máa ń parọ́ nǹkan tó fẹ́ title nǹkan tó fẹ́ mú jáde nínú program yẹn nìyẹn so ẹ̀yin tí ẹ bá ẹni bá tójú bá farabalẹ̀ dáadáa arimu o tójú bá farabalẹ̀ dáadáa arimu àfáà tó bá ti mọ̀ wípé òun o
ó lè disturb òun lè disturb ìṣẹ̀ṣe dáadáa. Máa invite ẹjọ́ wá sórí nọ́mbà mi, máa padà gbé ẹ wá sí live. Àfáà tó bá ti mọ̀ pé òun mọ ìṣẹ̀ṣe disturb dáadáa, òun dẹ̀ ní òun ní mádàrí kan tó dájú, òun strong. Mo fẹ́ invite àwọn àfáà yẹn, èmi Saheed ni mo fẹ́ invite yín. Mo fẹ́ lọ ṣọdún ìmọ̀lẹ̀, but tí n bá ti lọ síbi ìmọ̀lẹ̀ yẹn máa announce fún gbogbo ayé. Ẹ wá mọ ìrànlọ́wọ́ tẹ́ máa ṣe fún mi, màá wá invite yín kí ẹ wá síbẹ̀, ẹ wá sílé àfáà tó bá wà ní around yín, torí mo fẹ́ gbé ẹbọ kan. Now àfáà tó bá mọ̀ pé ó ṣúọ̀ fóun pé òun wà okay, torí bẹ́ẹ̀ ṣe ń jà lórí social media yìí, mi ì tí ì rí ẹ̀yin tẹ́ ṣì confirm nínú ẹ̀yin tẹ́ ṣì ń jà yẹn, because tẹ́ni tó bá confirm nínú yín kò ṣe orí social media ló ti máa wá jà. So mo fẹ́ gbé ètùtù tí mo dẹ̀ fẹ́ gbé yẹn ètùtù ayé ni. So àfáà tó bá ti wá confirm, jọ message mi, my number is 08069176101. So màá fún ẹ ní ìvẹ́ǹtì ibi tí mo ti fẹ́ gbé ètùtù yẹn. Wà wá pàdé mi bẹ́ẹ̀ tí bá ti fẹ́ gbé sórí ìta, wà wá disturb mi pé kí n má gbé ẹbọ yẹn sórí ìta. Nǹkan tí mo fẹ́ lò ẹ̀ fún nìyẹn. Wọ́n máa tanná, a máa wà ní live program. Kò yé àfáà tó bá ti mọ̀ pé òun mọ ìṣẹ̀ṣe disturb tó yàtọ̀ sí acting tẹ́ ń ṣe lórí Facebook yìí. Acting lèmi kà sí. Tí ó bá wá jẹ́ acting, ayé pé gbogbo àwọn tẹ́ ń bá fa yẹn kò sí nǹkan kan lọ́wọ́ yàrá ìyá anybody wọn. Now tó bá ti sure, máa fún ẹ ní direct location, lájọ máa wà ní live. Tí bá ti wá fẹ́ gbẹ́bọ̀ yẹn lẹ̀, wàá sọ pé kí n má gbé sílẹ̀. Nǹkan tójú ẹ bá rí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn, gbogbo ayé wọ́n máa wà ní live pẹ̀lú wa, wọ́n máa sáré bá wa rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Tí ó bá ti wá ṣẹlẹ̀ sí ẹ, kí n kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, kí n má lọ bì kankan, kí n kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Tí ó bá ti ṣẹlẹ̀ sí ẹ, wàláhì máa kú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Kẹ́ lè mọ̀ kó dá mi lójú ni o. So jọ̀ọ́ bá mi mú nọ́mbà mi yẹn, máa fún ẹ ní event ọjọ́ tí màá gbẹ́bọ yẹn, ọjọ́ tí màá ṣọdún ìmọ̀lẹ̀ yẹn, tí màá gbẹ́bọ yẹn, wà wá pàdé mi, máa fún ẹ ní location. So nǹkan tẹ́mi ní ìdílé, mo fẹ́ káwọn èèyàn ti ẹ̀ rí pé at least ìṣẹ̀ṣe wà. Torí nǹkan tẹ́yìn àfáà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni pé ẹ ń disturb àwọn tó ní kinní yẹn lọ́wọ́, ẹ lè lọ face wọn direct, ẹ wá ń lo àwọn ara yín nínú Muslim, ẹ wá ń lò láti against àwọn oníṣẹ̀ṣe. Àwọn ara yín náà lẹ́ ń lò. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn, àwọn ara yín lẹ́ ń lò. Àwọn Muslim tẹnìkan sì jáàbù lórí tọ́jú obìnrin, ẹ wọṣọ ìyá Ọ̀ṣun, ká lè mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe àti kìíní ń jà, ẹ sì jọ ń ṣe sport ni. Now ẹ wo kéèsì Ìlọrin yẹn, àwọn tí àwọn àfáà kọ́kọ́ wá kámẹ́rà ìyá Ọlọ́ṣun pé wọ́n wá ṣe nǹkan létí odò, ṣáwọn yẹn wá court. Mo béèrè question lọ́wọ́ yín ni o, mo fẹ́ jí yín bí tẹ́ sùn sí. Ǹjẹ́ ẹ láwọn ìyá Ọlọ́ṣun yẹn ní court? Ṣé wọ́n wá bẹ̀? Àwọn tí wọ́n kọ́kọ́ kámẹ́rà for the first time, tí wọ́n kọ́kọ́ gbé jáde pé ẹ̀rí wọn àwọn ẹlẹ́bọ rèé o, àwọn Ọlọ́ṣun àkọ́kọ́ yẹn, ǹjẹ́ ẹ padà rí wọn lẹ́yìn ìgbà tán lọ? Báwo náà ṣe lọ, ibo náà wọ̀ tó fi wá court? Tó fi jẹ́ pé àwọn tó rí lórí Facebook náà wá, àwọn oníṣẹ̀ṣe míì tó náà rí lórí Facebook náà wá, àwọn yẹn náà wá gbé lọ court. Oh God, ayé yìí irọ́ ti kún ayé gan, irọ́ ti kún ayé, scope ti kún ayé gan, scope ti wà ní ayé gan. Now àwọn tí wọ́n kọ́kọ́ kámẹ́rà yẹn, ibo náà wọ̀? Kò ní bàjẹ́ bàbá mi Sunday Adébánjọ. Àwọn tó kọ́kọ́ kámẹ́rà yẹn, ibo ni wọ́n wọ̀? Ibo náà wà tó fi lọ court? Tó fi jẹ́ pé àwọn ọkùnrin náà wá lọ, àwọn èèyàn náà wá gbé lọ court. Àwọn èèyàn ti já, ó dàbí àwọn èèyàn ti think level yẹn gan before. Ìyá Ọlọ́ṣun míì wá padà jáde, ó wá ní àfáà Okutagidi wá ṣiṣẹ́ lọ́dọ̀ òun o. Òun lòun tọ́jú bàbá ẹ̀ tàná, òun lòun tọ́jú kinní kan tàná. Ó wá dé station, ó wá ní irọ́ ni o, òun ò sọ bẹ́ẹ̀ mọ́ o. Ẹ̀yin náà ẹ máa wo orientation, ẹ máa wò ó, wọ́n fẹ́ ba àwọn Muslim practice, wọ́n act láti ba ìṣẹ̀ṣe jẹ́. Ìyá Ọlọ́ṣun yẹn tó padà jáde yẹn, Muslim ni wọ́n, ẹ gbà bẹ́ẹ̀,
mo fi títóbi ọlọ́run update gan wá sí ọ̀dọ̀ wa pé muslim ni woman láti Ìlọrin náà ti update wa wípé muslim ni woman yẹn o about be 4 years ago ni wọ́n mú woman yẹn wá ní plan àwọn àfáà Ìlọrin náà mú wá sáàrin Ọ̀ṣun kó wá jọyàn lọ́ṣun torí nǹkan tí wọ́n fẹ́ lò fún nǹkan tí wọ́n fẹ́ lò fún nǹkan tó fẹ́ lò fún náà lò fún yẹn now kí nǹkan tó fẹ́ gé níbẹ̀ náà ni pé kí gbogbo àgbáyé lè rí pé irọ́ làwọn oníṣẹ̀ṣe máa ń pa o mẹ́wàá eléyìí tí ó wá sórí Facebook tó jẹ́ physical ọ̀rọ̀ ẹ̀yìn àfà ó súnyàn ọ̀rọ̀ ẹ̀yìn àfà ó súnyàn mo mọ̀ pé mi ni màá gọ̀ jù láyé àwọn àfáà ti ń dìde ẹ bú mi dáadáa ẹ bú mi ẹ free but scope tẹ mú dání ni mo já àwọn èèyàn yẹn mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ pé àwọn èèyàn àwọn tó ti rú lójú wọ́n á lè share wọ́n á lè bára wọn bẹ̀ pé ó yá bàbá ìgbé wa débẹ̀ máa gbé wọn débẹ̀ ẹ ìgbà tí ọba Solomon náà mẹ́yìn àfáà jáde àtẹ̀yìn àfáà pastor 419 ìgbà tó mú yín jáde ó dùn yín díẹ̀ ó dùn yín kò ṣe ní dùn yín ó dùn yín. So wọ́n ní bros fear God ẹ̀yin tẹ́ lọ báyà Ọlọ́ṣun jà létí odò tẹ́ gbé wọn lọ kọ́ọ̀tù ẹ̀yin yẹn lẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin yẹn lẹ ṣe dáadáa ẹ̀yin yẹn lè èèyàn gangan ni yín iṣẹ́ ṣe làgbà ayé yín á dá bàbá mi Adéolú ọmọ ọkọ Yorùbá ni mí ẹ̀yin ọmọ Fúlàní kò sí èbú tẹ́ máa bú mi tó máa dùn mí ń bí kò sí èbú tẹ́ fẹ́ bú mi tó máa dùn mí ń bí ṣèbẹ́yìn lẹ́ṣẹ̀ kidnap tán yes Saheed babaláwo bẹ́ẹ̀ ni ẹni tí ò ṣàwò ráyé gbé ẹni tí ò ṣàwò rí gbà lò ìgbà tí mo ṣàwò láwó gbè mí ìgbà tí mo ṣàwò lórí gbè mí àwo ní kí n borí kí n má dalẹ̀ kí n fi tẹlẹ́dùmọ́rè ṣe ìgbà tí mo ṣe láyé mi dá ẹ ṣàlàyé ẹ̀yin tẹ́ ń bú mi lábẹ́ kọ́mẹ̀ntì ẹ sọ ọmọ yín ẹyọ kan tó jó lórí rí ẹ̀dá ẹ sọ ọmọ yín ẹyọ kan tó jó lórí ire ẹ̀dá nínú àwọn ọmọ tẹ́ bí mi ní kẹ́ má bú mi but ìwà tí ẹ lọ wù yẹn ń ṣèwà tó dáa èèyàn kì í bà nǹkan ní nǹkan jẹ́ èèyàn kì í bà nǹkan so ẹ̀ ń jẹ́ ká rí Islam Nàìjíríà ni ò torí àwọn Saudi tẹ̀ náà ń kọ́pì àwọn Saudi ń ṣe ìṣẹ̀ṣe àwọn Saudi ń bọ ọgbọ́n àjẹ́ wọ́n ń ṣọdún àjẹ́ abojú yín fọ́ ẹ̀rí náà rí ni ṣé ẹ̀rí ni ẹ̀rí pé àwọn Saudi ń ṣe ìṣẹ̀ṣe ẹ̀rí pé wọ́n ṣọdún àjẹ́ tẹ́ bá fẹ́ jà fún Islam lóòótọ́ Saudi lẹ́mu ti máa kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí ń gbógun ti àwọn Ọlọ́ṣun Saudi lẹ́sìn máa kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ sí ń gbé ogun ti torí pé Mẹ́kà gangan fún ara ẹ̀ wọ́n ń ṣe ìṣẹ̀ṣe ń bẹ̀ ibẹ̀ yẹn lẹ́sìn máa kọ́kọ́ lọ stop wọn kì í ṣe ilẹ̀ Yorùbá tó jẹ́ pé Ifá ló di fún àmì bàbá mi Joseph kò ní bàjẹ́ mo mọ̀ pé tí bá ṣe ń sọ yẹn inú wa máa bí àwọn àfá yẹn nítorí pé mo ti já iṣẹ́ yẹn mo mọ̀ farabalẹ̀ fún yẹn rí pé mi bá yín dá sí mi ń jàjà ẹ̀sìn mi ò wá jàjà ẹ̀sìn mi sọ pé Islam ò dá o Islam tànábì ó dá o kò yé Islam tànábì Muhammad sallallahu alaihi wasallam ó dá o but Islam tàwọn wèrè tó mọ Islam yìí tó mọ̀ kan tó ń ṣe ń bẹ̀ àwọn yẹn lèmi ń sọ o ẹ má ṣì mí gbọ́ o mi ò bú Islam o Islam is very beautiful but àwọn Islam wèrè táwọn eléyìí ṣe nílẹ̀ Yorùbá now téèyàn bá máa jà èèyàn máa ń wẹ̀ yín wò ibi tí mo mọ̀ pé wọ́n ya dìdìrín sí nígbà tẹ́ ń sọ pé ilẹ̀ Islam Ọlọ́ṣun ò gbọ́dọ̀ ṣe nǹkan kan ní ilẹ̀ Yorùbá mọ́ṣáláṣí tó wà nílé Ifẹ̀ ṣé kán wo mọ̀jájà ọ̀pọ̀lọpọ̀ yín ní làákàyè ẹ̀yin tẹ́ ń jàjà ìsìn ní làákàyè. Now mọ́ṣáláṣí tó wà ní Ogun State ṣé kán wo ni mọ́ṣáláṣí tó wà ní ìlú Ọ̀ṣun ṣé kán wo ni
mi ìmọ̀ béèyàn ò ṣe kí ń ronú kó tó gbìnrin ọ̀tẹ̀ ẹgbìnrin ọ̀tẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn ń rú sókè, nǹkan tí èèyàn ń tẹ̀bà ní, tí ìwà jàgídíjàgan ó ń bẹ nínú Muslim Nàìjíríà, àwọn tó ń ṣe Islam ní Nàìjíríà ìwà jàgídíjàgan kúnnú yín bámú. Tẹ́ ẹ bá wá rí sample kan nígbà tí wọ́n wà ní station tí àmì bàbá mi ẹ ṣeun, tí ẹ bá rí sample kan nígbà tí wọ́n wà ní station, ẹ wo kárátà tí àwọn àfáà yẹn ń ṣe níwájú ọlọ́pàá, ẹ wo kárátà tí àwọn oníṣẹ̀ṣe yẹn ń ṣe níwájú ọlọ́pàá, ẹ wò ó síra wọn, ẹ ti máa mọ̀ eléyìí tó jẹ́ original àti eléyìí tó jẹ́ panda. Mẹ́wàá ẹ̀yin àfáà eléyìí tó ṣẹ́fà wà nù yín, ẹ̀yin àfáà kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe tọ̀rúnmìlà náà lẹ́ máa padà sí. Látayébáyé la ti ń gbọ́dún egún, ẹ̀yin lẹ́sà àwọn ìyàwó yín dẹlẹ́à, ẹ má bàbá mi àṣẹ bàbá, látayébáyé la ti ń gbé egún, ẹ̀yin lẹ́sà àwọn ìyàwó yín dẹlẹ́à. Kò yé, ó yàtọ̀ síra wọn. À ń foríbalẹ̀ f'Elédùmarè ni, ẹ̀yin lẹ kọ́pì ẹ̀ lára wa tẹ́ sọ di 5 times in a day. Kò sí àsìkò tá a lè foríbalẹ̀ fún Elédùmarè. Kò yé, kò sí àsìkò tí a lè foríbalẹ̀ fún Elédùmarè. A lè foríbalẹ̀ fún Elédùmarè lóru, a lè foríbalẹ̀ fún lọ́sàn-án, a lè foríbalẹ̀ fún ní ìgbàkúùgbà. Elédùmarè ló ní ká bọ orí wa, torí pé orí ní ń gbé ni, ìṣẹ̀dá ní ń gbé èèyàn. Ó yàtọ̀ síra wọn bámbám. Ó yàtọ̀ sí pé kí n lù ẹ́ kó fẹ́ kú torí pé ó fẹ́ kéwú. Kò yé, tẹ́ bá ta ló ń pè wọ́n ní ibo la já sí ẹ̀yin Yorùbá, níbo la já sí ẹ̀yin olè. ọ̀rọ̀ ẹni yóò lé sí ọ̀tẹ̀lẹ̀ wá ṣe ń bí. Ẹjá sọ reality fúnra wa, nítorí pé tẹ́ bá rọ́mọ ìyá yín tó ń ṣe àbòsí, ẹ̀yin Muslim Nàìjíríà ọ̀tẹ̀ wà nú ayé yín gan. Tẹ́ bá rọ́mọ ìyá yín tó ṣe àbòsí ẹ máa fọwọ́ bò mọ́lẹ̀. But tẹ́ bá rí ṣebí Muslim ni mí now, Muslim ni mí before now, Muslim ni mí mò ń kí 5 times. But mo kàn rí pé ẹranko pọ̀ nù yín ni agídí lẹ fi ń ṣẹ̀sìn, mọ̀dẹ̀ ló làdínì, ọgbọ́n orí ògbé. Ìmọ̀ ló làdínì, ọgbọ́n orí ògbé. Ìmọ̀ ló làdínì, ọgbọ́n orí ògbé. Kọ́ nǹkan tó wà nínú Kùránì náà, kọ́kọ́ kọ́ nǹkan tó wà ń bẹ̀ kó tó máa ṣe Islam. I like everybody. Ṣé ó yá Muslim kan ló wá ṣe kíní olóyè Sunday Igboho ní 8 days. Ṣé mi ìdáwó ń bẹ̀ ni? Mi ò hate Muslim, but ẹ má máa bà nǹkan t'Ọlọ́run ọba jẹ́. Kò sí nǹkan tó wà nílé ayé tí ń ṣe t'Elédùmarè. Kò yé, kò sí nǹkan tó wà nínú ayé tí ò ń ṣe t'Ọlọ́run. I have Quran here. Tarnish image Azal ẹni ní I just want to tarnish image. Image kí ni? Image wo? Tèmi ti dá kò lè bàjẹ́. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ọmọ Yorùbá ni mí, odù Ifá ló bí wa nílẹ̀ Yorùbá. Odù Ifá ló bí wa, kì í ṣànábì Muhammadu ló bí wa. Kò ń ṣe Kùránì náà fi kó wa pọ̀. Yorùbá là ń sọ. Tó bá yẹ pé Islam náà fi kó wa pọ̀, ibo Arabic ló yẹ ká máa sọ nílẹ̀ Yorùbá náà. Ẹ má jẹ́ kí a máa gbé àbòsí pọ̀n. Mi ò ní interest inú ẹ̀. If you want to do your Islam, do your Islam. Ẹ má bà àwọn Islam jẹ́. Ẹ yé jẹ́ ká máa ṣe akatakítí. We are all one love. Ìyẹn ni mò ń sọ. So ẹ̀yin tẹ́ bá ń rò mí bí ìgbà tó bá pé mò ń bú yín, mi ì bú yín. Ìwà tẹ́ ti wù ló sọ èbú mọ́ yín lára. I'm coming. I'm coming. Now mo ti dé. Ṣé ti rí? Mo ń tẹ̀ ń ṣe o. Ṣé ti rí? Ẹ̀yin Muslim tẹ́ ń ṣe Muslim ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní kí ni ń wí, mo ń sọ̀rọ̀ ni. Àbí tẹ́tí yín bá di tẹ́ bá ní gbọ́ mi. Etí ikú di náà ní ikú dẹran igbó. Ìwọ tó bá ní kí ni ń wí, etí ẹ máa di dọjọ́ alẹ́ ni. Wo, this is Quran. Ẹ máa kà o, àbí? Torí tẹ́lẹ̀ mo máa mú àwọn àfáà wálé tó máa ń ṣàdúrà. Ẹ wo, kí ni eléyìí tú? Kí leléyìí? Kí leléyìí? Kí leléyìí? Kí leléyìí? Wọ́n ní read it now. Dédé rìn. Èmi tí mo gbé Quran sílé mi ní mọ̀. Ẹ jẹ́ ká
criticize anybody. Àwọn bàbá yín tó ti lọ sọ́run lánàá tó ṣe àáfàá, ẹ jẹ́ ká wo ipasẹ̀ nǹkan tó gbẹ̀yìn wọn, kí ná bí sáyé. Ṣé wàhálà náà bí sáyé ni àbí fọkànbalẹ̀? Ṣé ìdùnnú náà bí sáyé ni àbí ìdààmú? Kò yé. Ẹ jẹ́ ká máa wo àwọn nǹkan tó gbẹ̀yìn wa. Brother mi ní leave them jàre. No, mi ò bá ẹnìkankan jà wallahi. So èmi ò ń ṣe ẹrú Mẹ́kà. Òun ló fà á tí mo fi ń defend Yorùbá. Odù Ifá ló bí wa nílẹ̀ Yorùbá, papọ̀ mọ́ Ìlọrin, papọ̀ mọ́ everywhere. Ẹ̀yin àfáà tí nǹkan tẹ́ gbé dání bá confirm ẹ ṣe ti yín. Kò sí ní 5 times yẹn kẹ́ má sọ pé ashhadu an la ilaha illallah. Gbogbo ayé ló ń sọ bẹ́ẹ̀, kódà kò sí tí bá sọ̀rọ̀ mẹ́ta máa ṣe alhamdulillah, tí bá sọ̀rọ̀ mẹ́rin máa ṣe alhamdulillah. Kò yé. Ṣé tí Yorùbá bá ètì ẹ̀sìn yẹn ṣọ́ máa gbà yín lálejò ni? Ẹ try láti understand mi o. Mi sọ pé Islam ò dá báyìí o, mi ṣépè fún Islam o. But ẹ̀yin àfáà, yes, wọ́n ní they are getting angry. I know, bọ̀dá mi mú ìwà mọ́. I know they will get angry because wọ́n ò fẹ́ òótọ́ ọ̀rọ̀. Àwọn àfáà tó ti gbàyàwó níyàwó pọ̀ ládùúgbò wa ń bí, tí mo wà ń bí, wọ́n bí wọ́n dá kan jáde kan sọ pé àwọn kan sọ pé wọ́n sí ń bẹ̀. Ẹ wò, máa jáde báyìí, máa dárúkọ wọn one by one. Àwọn àfáà tó ti mú ṣe lo múni múyè fún àwọn ọmọ ọlọ́mọ. Ṣé Islam ló yẹ ká máa bá rú yẹn ni? Ẹ̀dẹ̀ wá ń lé ẹ̀sìn Ọ̀rúnmìlà dànù. Ẹ̀sìn tó jẹ́ pé òun ló gbélé ayé ró, òun ló fọkàn ayé balẹ̀. Ẹ̀sìn afinimọ̀nà, ẹ̀sìn àdáyébá. Ó yàtọ̀ sí ìmọ̀le. By force ilẹ̀ fi kọ́ ọmọ Saudi, ọmọ tó bí sí Saudi, tẹ́fẹ́ máa fi by force kọ́ ní alukurian. Ẹlẹ́bọ ni mímú àṣẹ́ẹ̀tì. Tẹ́ẹ̀bá ní ṣẹbọ mọ́ ẹ má pẹran fún léyá mọ́. Ẹ wò, kò sí èbúté máa bú mi tó máa dùn mí. Ọ̀rọ̀ yìí ó máa ṣí àwọn tẹ́ ti parọ́ fún, tẹ́ fi ya Ọlọ́ṣun Muslim yẹn, tẹ́ fi parọ́ fún, ọ̀rọ̀ yìí máa ṣí wọn létí ni. I'm not here for Muslim. I'm here to open people eyes. Ẹlẹ́bọ ni mí, ẹ ṣáà mọ̀ pé mò ń tọṣẹ. Mo tọṣẹ tẹ́ bá fẹ́ ká yí ẹ̀dá wá rọṣẹ lọ́wọ́ mi. Kò yé, wá rọṣẹ lọ́wọ́ máa tọṣẹ fún ẹ, ọṣẹ tó máa wẹ̀ torí ẹ máa fi pé wọ torí ẹ ò bá pé. So kò sí èbú tó máa bú mi tó máa dùn mí. But ẹ jẹ́ kí appearance àwọn bàbá yín, ẹ jẹ́ kó yọ lára yín gẹ́gẹ́ bí ẹ̀sìn tí ń fi ni lọ́kàn balẹ̀. Kò yé. So ò bá wá láìkì Ifá yẹn táwọn èèyàn ń ṣe tó wò pé bí ẹbọ yẹn. Now fi tiẹ̀, kárátà ẹ, ìhùwàsí ẹ máa fi ṣe lecture fáwọn èèyàn. Jẹ́ káwọn èèyàn wọ́n sọ pé appearance show manner. Tó bá jẹ́ àfáà ni ẹ, hùwà tó jẹ́ pé àwọn èèyàn I don't say Islam is not the best. I'm not arguing for that one. Ẹ ṣe kún làákàyè bí ilé ẹ̀yin èèyàn. Ẹ má kún làákàyè yẹn kọ́ ni mò ń sọ. Àbí mo ti sọ̀rọ̀ bíbá pé I hate Islam ni. Mi sọ pé I hate Islam. Ẹ try láti jẹ́ kí ẹ try láti understand nǹkan tí mò ń sọ. Ẹni tó sọ pé mo ti sọnù jẹ́ kán rí ẹ̀hẹ́ náà. Tán bá rí ẹ̀hẹ́ bọ́n ṣe rí mi inú ayé inú ẹ̀ á dùn. Ìwọ gan ò ní ráyè àti jókòó síbí. Islam is a religion of peace. It's not Nigeria that you carry it. It's not. If it's Islam is a religion of peace. Ẹ jẹ́ kí appearance is not. Ẹ jẹ́ kí àbí. And it is better go and buy Saheed soap. I'm selling it. The same ẹ̀yin àfáà tẹ́ sọ pé Islam is the religion of peace yìí. The same yín náà là ń bá nídìí kan gbáyàn kan lùyàn jìbìtì kan bayé èèyàn jẹ́. Àwọn nǹkan tá a rí lára yín àṣẹ sample kì í ṣe nǹkan tó dáa. Mo mọ nǹkan tí mo ń sọ dáadáa. Mi kàn fẹ́ máa tákù àwọn tibítibí ni. Màá máa dárúkọ wọn báyìí.
àmọ́ sọ́nẹ̀mù wọn àmọ́ orúkọ wọn. ẹ ponú títí ẹ kówó lọ Mẹ́kà ṣẹ́ni bọ́ ṣe páàkì owó yín lọ́dún yìí wọ́n bá yín páàkì ẹ̀gbà tó mọ̀ pé dìdìrìn ẹ wá padà wà létò ẹ̀bẹ̀ sí ń ra fúẹ́lì 700 ẹ̀ tí ì gbọ́n ẹ̀ ní gbọ́n. now ẹ bá tiẹ̀ pè wá ní kò sórúkọ tẹ́ ẹ bá wù kẹ́ pè wá ṣe bójú yín ti ń rí báyìí ẹ ojú yín ti rí báyìí ẹ má jàjà ẹ̀sìn ẹ má jàjà ẹ̀sìn ní Mẹ́kà ní Mọ̀dínà oníkálùkù ń ṣe tradition àwọn òyìnbó wọ́n ti ra nǹkan agbára wa wọ́n ti rà á lọ àfáà tó bá ti ń lo mọ́tò ẹlẹ́bọ ni ẹ́ torí ìdí èṣù náà ti rí mọ́tò create Obama lo mọ́tò ṣánábì Muhammad lo mọ́tò kí ló bí Google map ibo náà ti rí tó bá ti ń lo Google map ẹlẹ́bọ ni ẹ kódà kó máa lo fóònù gan ẹlẹ́bọ ni ẹ because Islam was not create anything like that. I will mention them Baba Meni don't mind, thank you sir. The reason why is like Ifá wa náà fi ṣe gbogbo nǹkan yìí ìrọ́pọ̀ jù ó yá kí náà fi create mọ́tò ẹjọ́ ẹ̀yin àfà mo mí nìyí lénìí ẹjọ́ ẹ pè nọ́mbà mi ẹ sọ̀rọ̀ fáyé ẹ pè nọ́mbà mi ẹ sọ̀rọ̀ fáyé 08069176101 sọ nǹkan tó fi ṣe pè mí Ifá náà fi ṣe ẹ̀hùn kíní màmí wọ̀ta lára àwọn màmí wọ̀ta wa náà fi ń ṣe mọ́tò fún yín tó máa fine tó máa wà beautiful lójú yín tẹ́ lọ ń kówó rà ọpọlọ yín tẹ́ ń jàjà ẹ̀sìn ẹ ronú bẹ́ẹ̀ ṣe lè create kíní tá a máa tà tó máa fi dowó ìjà ẹ̀sìn lẹ́ ń jà ìjà ẹ̀sìn tó jẹ́ wípé àwọn bàbá yín tó jà lánàá wọn padà rí nǹkan géènì ń bẹ̀ wọ́n lọ lọ́wọ́ òfò ni wọ́n ti parẹ́ máyé òun náà lẹ́tún continue ẹ jẹ́ kó ní fá ṣe fá ẹ̀mí mi advert ifá fún yín ẹ̀yin àfà mi sọ pé kẹ́ ẹ lọ join ifá kò yé ẹ fi àwọn tó ń ṣèṣẹ̀ṣe lẹ̀ ẹ má bà wọ́n lórúkọ jẹ́ kò yé eléyìí ní person picking mi mọ̀ ẹ fi àwọn tó ń ṣèṣẹ̀ṣe lẹ̀ ẹ má bà wọ́n lórúkọ jẹ́ ẹ má pa irọ́ ẹ ń parọ́ fún wọn ẹ ń parọ́ fáwọn èèyàn báwo lẹ ṣe máa gbé muslim wá láàrin yín tẹ́ máa ní kó parọ́ tẹ́ máa wá dé station tẹ́ tún máa wá ní kó change ẹ̀ láti kí wọ́n lè hate àwọn mi wo comment Mr. Sheikh mi tiẹ̀ wo comment anybody wọ́n bú mi gidi seriously bọ́dẹ̀ ṣe ń bú mi yẹn mi like ẹ̀ tó bá fẹ́ ṣe fá tó bá fẹ́ ṣe àfà tó bá ń sọ̀rọ̀ illiterate people àwa tá a jẹ́ illiterate àwa la sọ fún yín pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì ń gbà yẹn ṣe bẹ́yìn lẹ tún pariwo lé ní ṣe bẹ́yìn lẹ ń pariwo lé ta ló wá ń bá yín pariwo yẹn báyìí mi bú yín muslim wàláì mi bú yín wàláì mi bú yín but mo mọ̀ pé ara yín máa ń kòótọ́ ọ̀rọ̀ brother wọ́n ní kí n go and learn mo rí pé ti bú mi dáadáa màá reply I should go and learn mo ti lẹ́ni nǹkan tó yẹ kí n lẹ́ni nínú ayé ìyá ọlọ́sùn tẹ́ ń sọ iṣẹ́ ẹ̀rí ni ṣojú yín fọ ẹ̀rí public ni tí woman yẹn parọ́ pé òun lòun ṣe kinní kan fáfá Okutagidi padà gbé lọ station ó padà parọ́ pé ó padà tún yí ọ̀rọ̀ yẹn ó ní òun ò mọ̀ wọ́n rí pé wọ́n ríra rí mẹ́wàá inú Islam lẹ ti mú woman tẹ ní kó wá ṣiṣẹ́ yẹn wá inú Islam ni now Muslim ni woman yẹn now wọn kì í ṣe ọlọ́sùn bọ̀ ẹ fẹ́ lò wọ́n láti act láti ba Mr. Aderufai. Hello. Mr. Aderufai. Hello. Ẹ pè sí programu yìí bẹ́ẹ̀ ni mo wà live o mo wà live
ẹ kú iṣẹ́ ẹ má disturb ara yín mọ́ ṣé ti rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé majority of them yes they are ignorant of that religion. They understand. Yes. That the way to change practice religion abroad. God bless you. Islam kì í ṣe jàgídíjàgan. Yes. Islam is a religion of peace. Wàláì. Ọkọ̀ ń dọ́gbọ́n ó ń kàjú àwọn èèyàn ni ó ń pajá fáwọn èèyàn lọ́bọ̀ ni. Yes. You understand. Yes. Ojú dẹ̀ ti là ju gbogbo ilẹ̀. Ojú ti là. Yes. Majority àwọn tó ń pariwo ẹlẹ́bẹ̀lẹ́bọ̀ yìí nǹkan tó ń dánwò lábẹ́lẹ̀ kò ṣe máa sọ ni. Àmọ́ dáadáa. Àbí ọgbọ́n. Yes. Religion Islam is a very very good religion. It's a peace religion. Yes. Yes. Àwọn èèyàn lọ́kàn ń lo fún yes. báwọn èèyàn. Yes. So God bless you, sir. You know what is going on. God bless you, sir. Ìtàn ń pariwo ìṣẹ̀ṣe ti wà nílé kí Islam tó dé. Yes. Ìṣẹ̀ṣe ti wà nílé tí Christianity tó dé. So nǹkan táwọn èèyàn mọ̀ nìyẹn. Kò ní bàjẹ́ sà. Kò ní kálukú ṣe tiẹ̀. Kò ní láti máa ká máa disturb ara wa. God bless you. Everybody should have to. God bless you. Tẹ́ bá lọ sí Dubai, a lot of religion ló ń ṣẹlẹ̀ ní Dubai. Kò dẹ̀ sẹ́ tó disturb ara wọn. Yes. Why ìta ṣe ń disturb ara wọn? Yes. So ẹ máa dé tòun lọ, Ọlọ́run máa bá mi dúró tì. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Take care. God bless you. Ẹ ṣé, sir. Àyè tó dáwọ̀, sir. Yes, sir. This is Muslim. Ẹ ti máa rí appearance of the Muslim lára ẹni pé àwọn bàbá tiẹ̀ wọ́n ṣe Islam yẹn wọ́n wá fi lé lọ́wọ́ wọ́n jẹ́ kó understand ayé. Mr. Aderufai is a Muslim but ẹ̀yin alákatakítí tẹ́ jẹ́ Boko Haram tẹ́ fẹ́ fi ọpọlọ gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ Fúlàní ṣé mọ̀ pé ti bá wa jagun ẹ̀sìn rí nílẹ̀ Yorùbá bọ́wọ́n tí Yorùbá bàtà bá rọ̀bá kì í ṣe Muslim yẹn lẹ nídìí bí kì í ṣe pé ilẹ̀ Yorùbá lẹ fẹ́ gbà ẹ fẹ́ fi ọgbọ́n gba ilẹ̀ Yorùbá kúrò lọ́wọ́ Yorùbá sódà tọ́wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá òsà ọtí Musa kúrò ń bí ó wọ́n ti ẹni tó yẹ kó wà ń bí jàre get out. ẹ fẹ́ gbọ́ correction lórí stupidity ten create nínú world ẹ jẹ́kẹ́lẹ́ bọ gbẹ́bọ ẹ̀ bọ àwọn tó ń ṣe ṣẹ̀ṣẹ̀ yẹn tó wá ṣe kíní létí odò yẹn mi ìrò pé wọ́n mú nǹkan dání tó bá mú nǹkan dání tẹ́ débẹ̀ tójú yín fọ́dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ ní pàdé ẹlẹ́bọ mọ́ ayé má wò láyé àtijọ́ tó bá wò wà kú pi ìgbà tó jẹ́ pé mi ìwòkú blame ẹ̀yin tẹ́ ń bá wọn jà náà agbára tó yẹ kó wà lọ́wọ́ wọn ti tà á fóyìnbó ó ní 70 million ó ní 100 million ẹ kò ta ẹ ti ta àwọn agbára tó yẹ ká fi ṣagbára tó jọ̀rìjìnà agbára gbogbo eléyìí táwọn èèyàn criticize ìṣẹ̀ṣe yẹn wọn bí wọn dá láyé ìgbà àwọn babaláńbaba wa ẹ jẹ́ ká lò fẹ́ ẹ ṣe kan mi bú Islam. Me bú Islam. Who am I to boo Islam? Me bú Islam. Ẹ̀yin tí ẹ ti lọ fi knowledge kan gbé. But ẹ̀sìn tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá is totally rubbish because bóyìnbó àwọn òyìnbó tẹ́ gba Islam lọ́wọ́ wọn bó ṣe ń ṣe kọ́ ni wọ́n ṣe ń ṣe yẹn. Ẹlẹ́bọ lóògùn wà nílùú òyìnbó ń bẹ̀ wọ́n ń ṣe tiwọn. Christianity wà ń bẹ̀ wọ́n ń ṣe tiwọn tí kan ò dé dí kan lọ́wọ́. Kẹ́nìkan wá máa sọ pé olómi omi kan ò dá àfà tó bá yẹ pé kùrìsíyù ló gbé ẹ ká jẹ́ ká rí appearance of the kùrìsíyù lára ẹ that is what I'm talking. ẹ má dúró àti bàtẹni ẹlẹ́ni jẹ́ ẹ má dúró àti bàtẹni ẹlẹ́ni jẹ́ now Islam tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá ẹ ń try láti bàtẹni ẹlẹ́ni jẹ́ and I saw it àfáà tó wá sí ilé tó wá sí 8 days olóyè Sunday Igboho àwọn ìyá wa tó jẹ́ àwọn ìyá oníṣẹ̀ṣe wà níwájú wọn báyìí àfáà yẹn wà báyìí àfáà yẹn ní láti máa bú wọn ibẹ̀ mo ti ń wò pé Islam yẹn gan ṣá akatakítí náà fi bí yín ni àwọn ìyá yẹn bínú wọn dìde àfáà wa yẹn dẹ̀ tún mi blame àfáà yẹn o nǹkan tó ti wà nínú ẹ̀jẹ̀ táwọn tó fi lé wọn lọ́wọ́ náà ṣe lọ́jọ́ yẹn wọ́n bú àwọn ìyá yẹn èmi wá débẹ̀ mo wá pa àwọn ìyá yẹn légbà inú mi dùn tẹ́ bá wo fídíò yẹn dáadáa ẹ rí pé mo wò mo ní inú mi dùn pé mo rí yín lórí ìjókòó inú mi dùn mo kí àwọn ìyá oníṣẹ̀ṣe yẹn but Islam tẹ́ ń ṣe I block them but mi ní block àwọn kọ̀ọ̀kan ojú wọn máa padà là tó bá yá mo gbọ́ story kan ó ṣẹlẹ̀ ní Ìbàfò mi fẹ́ dárúkọ wọn
Islam ní gbogbo family yẹn ń ṣe but now wọ́n ti ní fálé wọn wọ́n léṣù lé wọn wọ́n lójúbọ Ògún nínú ilé wọn. ọdẹ ó nọba Solomon ti jarọ yín ṣé mi wà nú àwọn èmi tí mo jáde tí mo ó dàpọ̀ ẹni iṣẹ́ follow mi ni ẹni iṣẹ́ follow ẹni yóò mọ̀ mí wo tó bá fẹ́ mọ̀ mí pé nọ́mbà mi màá blọ́ọ̀kù ẹ̀ sìn ṣáàkọ̀ pé nọ́mbà mi ọjọ́ tí bá fẹ́ lọ bọ ọmọlẹ̀ màá ní kó wá ó gbọ́ ọjọ́ tí bá ọmọ Fúlàní lélẹ̀ mo tiẹ̀ ti rí fèsì ẹ̀ Fúlàní direct ni Fúlàní lélẹ̀ confam mo rí fọ́tò yẹn ó clear dáadáa. ẹ má jàjà ẹ̀sìn stay your lane let everybody stay their own lane kò jù bẹ́ẹ̀ lọ Christian bá lọ church ẹ̀ ẹ má lọ disturb wọn tí Muslim bá lọ church ẹ̀ ẹ má disturb wọn but èmi kàn ní pé tó bá jáde tó ń parọ́ fáwọn èèyàn àwọn máa járọ ẹ̀ pé ọ̀gá irọ́ ni kíní nǹkan báyìí ni kíní tó bá yẹ pọ̀nà ìṣẹ̀ṣe ló gbà wá táwa mọ̀ ń pa ẹ̀ dáadáa because ẹni tó bá fẹ́ test mi pè mí báyìí kó o ṣàlàyé nǹkan pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ Sunday Adébáyọ̀ but Mr. Sunday Adébánjọ mo wà pẹ̀lú yín. Hello sir. Hello bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ yín yẹn ò dáa pè mí báyìí kó o ṣàlàyé pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ báyìí máa ṣàlàyé solution fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a ṣe wà láìfù yìí tó yẹ pé tó o bá dé bí 100 the same na máa sọ fún ẹ èmi Saheed rè mo sọ bẹ́ẹ̀ come and test me. Hello. Sir, Mr. Kò ní bàjẹ́ sir. Ilé ìdìbò àdàbà fún yín sọ. Àmì sir. Ìmọ̀ṣẹ́rí ilé sọ̀rọ̀ bẹ́ẹ̀ bèrè kan náà Muslim yẹn. Yes. Tí máa parọ́ kí ilẹ̀ kó mú mi. Bẹ́ẹ̀ni. Tí kò mọ̀ parọ́ ẹni máa gé sọ tí mo sọ ilẹ̀ á mú. Bẹ́ẹ̀ni àṣẹ. Oníṣẹ́ láyé ẹ̀ mọ̀. Àṣẹ. Ilé ẹ̀rọ máa ṣe pé ìsìn. Àṣẹ. Àlùbá lo Quran. Àṣẹ. Ẹni tí máa parọ́ wọn ti fẹ́ sọ yìí kí ilẹ̀ kó mú mi. Àṣẹ. Wọ́n ti máa ti parọ́ kí ilẹ̀ kó pè mí. Ẹni bá kọ́mẹ̀tì òṣì mẹ́yẹn pé mo sòótọ́ ilẹ̀ á mú yọrí ìpè mọ́. Mo lọ́wọ́ blocking mo kàn wọ́n máa block Ọ̀túnba ni mo fẹ́ kàn learn because orúkọ full Yorùbá ló ń mú síbí Ọ̀túnba Oríyọmí Owólabí mo fẹ́ kàn learn wọ́n ti fi Islam tàn àwọn náà jẹ wọ́n ti fi Islam tàn wọ́n jẹ má wọ́ọ̀rì ọmọ Fúlàní nìkan ni mo lè block. bá wo orí social media bẹ́ẹ̀ni lórí news Nàìjíríà lórí media Nàìjíríà tó ń mú wọn tó ń ṣògùn wọn tó ń bá orí lọ́wọ́ ẹ̀. yóò Muslim ni orúkọ Muslim yìí ni fọ́nìtì ni pé mi ì tí ì rí àfa àkọ́kọ́ jáde kó bínú jàrí. nǹkan tẹ́ máa bá bẹ̀ ni ẹ lè bá Ọ̀ṣun bì ẹ lè bá Adé bì ẹ lè bá Oyèkán ẹ lè bá fi Ifá bì. láyé ọkọ̀ tó máa ń bá ń bẹ̀ tẹ́ ẹ bá bá Saheed. ẹ̀kọ́ dárúkọ mi àwòrógo. ẹ má gbà ilé máa ṣe ń dorúkọ yín ni ṣe ń dorúkọ ẹ. Ọlọ́run orúkọ èmi nípa orúkọ Lárúbáwá ni. Ọlásùnkànmí lórúkọ mi ná Ọlásùnkànmí lórúkọ mi òrìṣà gbẹ́bẹ̀ mi ní lórúkọ bàbá mi òrìṣà gbẹ́bẹ̀ mi lórúkọ dádì mi. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti ṣe pẹ̀tẹ́lẹ̀ mo ní ti máa parọ́ nǹkan tí fẹ́ sọ yìí pé ọ̀rọ̀ tó mú jù kí n tó sọ mo ní kílẹ̀ kó mú mi. ẹ parọ́ sẹ̀ ẹ parọ́ mo kódà. tọ́mọ ní ẹnìkan kápọ́ tábì kan mú ẹ máa gbórúkọ yẹn ẹ gbọ́ Latif. wàláì Sọdíkì Àṣìṣì kìíní kan wàláì. ẹ máa bórí lọ́wọ́ wọn ẹ máa kọ́kọ́ ṣá lọ́wọ́ wọn ẹ máa bórí lọ́wọ́ wọn ẹ máa bá tó máa bèèrè ojú oògùn tó jẹ́ tíra bàbá mi tó tó jẹ́ tíra oògùn wa ló ń oògùn ilẹ̀ Yorùbá ló ń jẹ́ the same yes. tíra tó ń wé. wàláì. ok mo fẹ́ sọ̀rọ̀ kan sí nígbà tí Elédùmarè bẹ́ẹ̀ni ọkọ tẹ̀ ń lò láti gbẹ̀dẹ̀ kí Mùsùlùmí wa bẹ́ẹ̀ni tó sọ̀kọ tí àwọn èèyàn ń jàǹfààní ẹ̀. yes. bàbá wa wọ́n fi Ifá sọ gbogbo ń jẹ Yorùbá lórúkọ. yes. wọ́n fi sàwọn tá à ń wọ̀. yes. wọ́n fi dáhùn jáde. yes. wọ́n fi dárúkọ ewé àtẹ̀gbò. àwọn àfáàyín ìyàwó wọn tó ń tẹ́lẹ̀kúlẹ̀jà. mo gbà fún yín brọ́dà mi mo gbà fún yín. kí ni tẹ́lẹ̀kúlẹ̀jà wà mo kí ni màá bá pín bá tó bá takù ìṣẹ̀ṣe. tó jẹ Yorùbá ó jẹ òní báyìí láàmú. wàláì àṣẹ ó jẹ òní àṣẹ ó máa gbòdì mọ́ yín lára ni. àṣẹ Elédùmarè gbẹnu fá sọ gbẹ lórúkọ ni. àṣẹ Elédùmarè gbẹnu fá sọ jàríríkàrí. yes. ìbàlẹ́bà ó sọ aṣọ eléyìí ó mú ẹ̀sùn àti tí mú lágbà tó ti mú àṣà mùsùlùmí wá. yes. kó tó ń gé lára ní Nàìjíríà yẹn. again anything kini n worst sí ni situation yẹn worst sí ni. ní Iraq bàbá mi Iraq ń sìn ṣe ní muslim country ni wọ́n ti
ká ní wọ́n ní 70,000 mọ̀ṣ wọ́n ti more than 65 pounds síbẹ̀ wọ́n ti ti pàdé fọ́ ogun ẹ̀dànù. yes. ẹ wo kí tó jẹ́ láìpẹ́ South Sudan. yes. wọ́n ṣe mùsùlùmí wọn ikú ọlọ́ba yìí wọn jẹ́. parọ́. kó máa wà ní òkè ní peace. Parọ́ gbogbo ẹ̀ mo rí pátápátá. àwọn òkè ní peace. Ọlọ́run á ṣàánú wa o. tí mùsùlùmí bá wà ẹnu òwúrí tí mùsùlùmí bá wà òkè ní peace. mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí parọ́. ok ẹ lọ́wọ́ Saudi láti Saudi ni pé Amẹ́ríkà ló ń ṣọ́ wọn ni wọ́n sì ṣe ní peace ká Amẹ́ríkà ló ṣọ́ wọn ni Amẹ́ríkà ló protect wọn dọ̀la. wàláì. kó sójà wọn síbẹ̀ ló protect Saudi. káwọn kò ṣe bẹ́ẹ̀ ni. wàláì. ní peace. ẹ̀yà ń tọ́ ara wa. kò ní bá. ẹ sọ kí ni òkúta dúdú wà nù inú Kaaba àtọ òbó kílókè náà. ayé yín á máa dá o. òbó ẹ̀ kí ló wà nù Kaaba. ayé yín á máa dá o. ẹ̀ka tó wọn yàn ẹ máa kí ẹ láì láìláìlá ìwé òkun wà lọ́wọ́ yín. yes. sínú àkáǹtì wà. yes. òkúlẹ̀ ń lò. tẹ bá rí. bàbá mi Saheed. sà ẹ máa sọ̀rọ̀ lọ programu yẹn ń lọ mò ń gbádùn ẹ̀ bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ yẹn. nígbà tó jẹ́ àti omi ó lọ lẹ́wọ̀n tó rọ̀ kí ló bẹ́ẹ̀ lò ó mú kíra ó ti bàbí ẹ kúrò àbúrò kọ̀ọ̀kan ìṣẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ lò kúrò bí rò omi yẹn. wàláì kí náà fẹ́ fi ro omi yẹn ìgbà tó náà fẹ́ ro omi kí náà fẹ́ fi ro tàbátí àdá àbí àlámtàrà káíbà. ṣe gbogbo kúrò àbẹ́ ni ẹlọ́kọ̀ gbogbo ìmọ̀ sí àfi àdàbí tọ́ba ẹ̀rọ tẹ̀lé àbọ̀. ó ti nẹ́tíwọ́ọ̀kì yẹn ti ń fọn kò ní bàjẹ́ brọ́dà mi ẹgbà yìí mo dúpẹ́ gan. now kí ló dé tá à ń parọ́ fúnra wa ní nǹkan tá a mọ̀ pé kò rọ̀ wá lọ́rùn wọ́n jì wá sí kòtò ní lójoojúmọ́ gbogbo religion tá à ń gbé wá big problem ló jẹ́ fún wa gidi ẹ yẹ ká fa àwọn èèyàn mọ̀nà ẹ yẹ ká padà sí di orúkọ àwọn baba ńlá baba wa ẹ rí i pé mo sọ̀rọ̀ àmì ní Saheed mo wá yọ orúkọ Yorùbá síwájú ẹ̀ mo ní ire ẹ tó bá ní làákàyè máa mọ̀ pé èmi fún ara mi mo ti dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi tó bá pe Saheed tó pe ire tó bá pe lẹ́yìn mi ní dá ẹ lóhùn àbí kí là ń tanra wa jẹ fún à ń lo ewé yìí à ń lo egbò yìí à ń lo gbogbo nǹkan tọ́rùn mi làmú wa iṣẹ́ àlòkù rẹ̀ ṣé ànábì wọn mọ̀ ṣó mú kinní wá ni ṣó méwé àjẹ́ òbàlẹ̀ wá ni ṣèbí kúrán lẹ́nu ó mú wá àṣírí tó wà nù kúránù ewé wà nù ẹ̀ egbò wà nù ẹ̀ àṣírí wà nù ẹ̀ ibo lànábì wọn mọ̀ fúnra rẹ̀ ti ráṣírí àwa ń jà torí Islam ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ that is what I'm talking. èmi ò tiẹ̀ wá bú látàárọ̀ sí ẹ bá mi screenshot ibi tí mo ti bú Islam mi bú Islam ẹ̀yin àfáà tẹ́ ń pera yín láfáà tẹ́ ń dalẹ̀ rú ilé tí ò bá tí ìbàjẹ́ ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ẹ̀yin ọmọ tó bí that you know nothing ẹ̀yin ẹ̀ ń da ìlú rú fáwọn èèyàn ẹ wo ó dá ẹ̀yin àfáà ṣé kí n ṣe prógráàmù fún yín tẹ́ bá fẹ́ bá mi bẹ́ẹ̀ tiẹ̀ ṣé kí n ṣe prógráàmù fún yín kí n fi ara balẹ̀ kó àwọn ìyá tẹ́ ti gbá kí n wá ṣe program fún wọn kí n gbé wọn wá sí live program kó ní kálukú máa sọ tiẹ̀ màá dẹ̀ máa fògùn búra kí n tó mú wọn wá pé ìyá tó bá ti parọ́ ògùn máa pa ẹ́ kó tó kọjọ́ méje sòótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ receipt àwọn woman màá ní kó máa show ẹ̀ fún yín báyìí màá ní kó máa gbé jáde fún yín báyìí ẹ parọ́ fún yàn ẹ ń gbàyàwó níyàwó mẹ́wàá ìṣẹ̀ṣe iná dẹ̀lẹ́ ń lò tẹ́ fi ń bàjẹ́ ẹ wá ń sún àwọn babaláwo sẹ́gbẹ̀ẹ́ ẹ wá ń sún àwọn oníṣẹ̀ṣe sẹ́gbẹ̀ẹ́ ẹ wá mọ̀ bí bọ́yẹ ṣe fún Yusuf ayé yẹn dáa bàbá yẹn ní do your home make I do my own that's all ṣé tiẹ̀ kí n ṣe tèmi ẹ wá mú muslim ẹgbẹ́ yín wá ẹ wá ní kó wọṣọ Ọ̀ṣun sọ́rùn kó parọ́ ní public ẹ tún wá mú wá sí station kó tún wá padà tún rọ̀ mí ipa láti fi bẹ orúkọ ìṣẹ̀ṣe jẹ́ ẹ mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ò bàjẹ́ ni títí dọ̀la orúkọ Ọ̀rúnmìlà ò bàjẹ́ Ọ̀rúnmìlà ò dọ́mọ 7 years lóyún tàbá kàtọ̀ ànábì Muhammad problem tó wà ń bẹ̀ kò sẹ́ni tó máa tọwọ́ bọ̀ díẹ̀ tí ò nírun o àmọ́ tàbá kàtọ̀ ànábì ìtàn ànábì nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe yamayama lẹ́ẹ̀kan brọ́dà. ẹ̀rọ brọ́dà náà bínú ọ̀rọ̀ kan fẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀ orí pé nẹ́tíwọ́ọ̀kì yóò dáa. bẹ́ẹ̀ ni. bàbá mo fi tètè bá gé Kwara tó ń sọ nílọrin yẹn ẹlọgbọn tó wà bẹ tó ń jáde yẹn wọ́n sọmọ Yorùbá wọ́n sọmọ Ìgbò wọ́n sọmọ Haúsá. mo mọ ọmọ mọ́lì sẹ̀nìgà ọmọ mọ́lì sẹ̀nìgà Fúlàní. mo mọ tó bí síbẹ̀ àbí tó wá síbẹ̀. mo mọ ọkọ tó ṣe yẹn. Àfọ̀njá máa ṣe mistake o níbi tí Yorùbá ti useless ara wọn Àfọ̀njá máa ṣe mistake o. fún táwọn lè ọmọ 13 years 12 ló ṣe ó ti di bílíọ̀nìyà. wàláì. nítorí nípa ancestor wọn àwọn ìṣẹ̀bálẹ̀ wọn ìṣẹ̀ṣẹ̀. yes. ni wọn gbàgbé ló ń gbó wọn rìn. yes.
nígbà tí mú kúrò ní wa náà gbogbo tó ń bí yẹn lọ mo rí títọ́ kọ́lẹ̀ sí tọrọ wọ́n sìn. ó kọ̀ wá ń bí ni ó kọ̀ wá ń bí ni ó kọ̀ wá ń bí ẹ. ìyá ń jẹ wọn ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ àdìbò ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ yàrá. wàláì wàláì. ẹ̀gbọ́n yìí ẹ̀gbọ́n àwa sọ̀rọ̀ létà my brother àwa sọ̀rọ̀ létà. wàláì torí bá ti fọyàn kúrán ló yẹ kó máa kà tínú bá ti run ẹ kúrán ló yẹ kó máa kà tó bá yẹ pé real muslim ni ẹ kò yẹ kó tiẹ̀ lo paracetamol rárá. ètò àṣẹ ẹ wá ń pẹ Ọlọ́run ní àlà wàláì. ṣe èso lè ṣe sítánì èso bọ́bọ́ látàwa ni. tókun bá lẹ dé wọ́n máa bọ̀ ògún èso yóò máa rán. yes another call tó ti ń wọlé. èso kì í ṣèkà o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ẹni ire lè ṣu religion ló jẹ́ kó sọ di devil. àwọn tẹ̀sí ń gbà fún ọ àgbà òjíṣẹ́ lọ́hùn o. Oh my, wàláì wàláì. ó dàbẹ̀ wá ń sìn kí ni mo lálàá kan àbẹ lálàá kan. bẹ́ẹ̀ni ọlọ́pàá àgbàlagbà ní alásùn láì jẹ́ ti ń yọ ọmọdé wá ṣe. bẹ́ẹ̀ni ọmọ ìṣèkà fún ẹ o. bẹ́ẹ̀ni. àdìpọ́ bẹ́ẹ̀ kí ẹ tẹ́lẹ̀ ọmọ ìlú bá kí ọmọdé bọ́ máa ṣe jẹ́kọ́ jẹ́kẹ́ lọ bọ ògùn káde bọ èṣù. bẹ́ẹ̀ni. ògùn èṣù ló máa ìbọn tó gbé dání yẹn. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you, my brother. That is the point. That is the point. That is the point. God bless you. Confirm. Because mo rí wọn tán kò ní bàjẹ́ bàbá mi ẹ ṣe mo dúpẹ́ ẹ yẹ kí n tún gbé kọ́ọ̀lù yìí mo rí appearance ẹ̀ ní alive tó bá máa dà nǹkan rú ẹ máa wò tí muslim bá ti kóra àwọn ìjọba àwọn máa dà nǹkan yẹn rú ẹ̀dẹ̀ sọ pé èṣù ẹni ibi ni táwa lẹ ní ibi nínú àwa nínú ẹ̀yìn tá a rí físíkà báyìí àti nǹkan tó dákẹ́ jẹ́jẹ́ tó fọwọ́ lé rán báyìí tí nǹkan dẹ̀ ń bàjẹ́ tó dẹ̀ ń wò yín ẹni èṣù ẹni tọ́rọ̀ bá rú wa lójú tán ìṣẹ̀dá tó mú èṣù tó mú Elédùmarè gbé ayé lé èṣù lọ́wọ́ ṣẹ̀rọ̀pọ̀ lọ́wọ́ mọ̀ nǹkan tó ń ṣe ni. Yes, I understand. Ṣé rí àwọn àfáà kan wà kí ṣe gbogbo àfáà ni mò ń bú àwọn àfáà kan wà tó jẹ́ pé mọ́yé ṣe lélẹ̀ wọ́n kàn ń wò ìyá gbogbo àwọn òmùgọ̀ tó kóra wá sí social media kí ni yẹn dé ń dùn wọ́n mo láfà tó sọ fún mi pé brother Saheed kí ni ń dùn mí báwọn useless people ṣe ń ṣe yìí ẹ bá wa jáde fún wọn pé nǹkan tó ń ṣe yìí òun ṣe nǹkan tó wà nọ́mà wọ́n ń dojú ti Islam látara gbogbo ẹ máa wò ó ẹ ti mọ̀ pé wọn ò níṣẹ́ àwa ò fẹ́ lẹ́bọ̀ kíní kan ọ́ tó jáde wọn àìníṣẹ́ ni kí ló lè mú mi báyìí sí wọ́n máa bú kí wọ́n wà mí báyìí sí kí wọ́n máa polówó ìṣẹ̀ṣe kí wọ́n máa bú Islam mi ní ìdí ẹ̀ kí ló lè mú mi báyìí sí bí mo ṣe dúró yìí sí kí wọ́n máa bú Christianity mi ní ìdí ẹ̀ àwọn àfá ẹgbẹ́ yín torí wọ́n pé gan wọ́n tún bínú pé kí ló yẹ kó rí bẹ́ẹ̀ èmi ń ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ní ẹrú Fúlàní ni wọ́n bẹ́ẹ̀ ni accepted mẹ́wàá gbogbo àwọn tó wà nínú Ìlọrin ìsìn àwọn nìjẹ́ wà ń bẹ̀ Fúlàní wà ń bẹ̀ àwọn kan àtọ̀húnrìn wá tó ti wá di Àfọ̀njá ti jẹ́ kọ́ di lémú torí Àfọ̀njá ló fa kinní tí ò bá ń ṣe tàfọ̀njá ni kí ló ń já límì Ìlọrin à ń sọ pé nǹkan Kwara Ìlọrin ṣé Ìlọrin jórúkọ Ìsìláàmù ni Kwara jórúkọ Ìsìláàmù ni ẹ má respond lady yẹn kò ń ṣobìnrin ókè ó ní wèrè ní ẹ Saheed tí n bá ya wèrè mo lè láṣeyọrí tó yẹ kí mi di wèrè mọ́ yín lọ́wọ́ kí n fagídí kúrò nínú Ìsìláàmù wèrè tẹ́ ń pariwo tẹ́ fi ń tàn wá yẹn tí ìbá ṣe pé mo fi ọgbọ́n kúrò ń bẹ̀ kí n ya ọmọ yín lọ́wọ́ ẹ̀ṣin máa mú mi múgùn ni bóyá ọ̀lẹ́tẹ̀ láàfà lèmi náà máa ṣe àbáyín kó tíra dání tíra irú mi ò tiẹ̀ gbọ́dọ̀ kó tíra dání táfà mi bá ṣoṣù ká wèrè máa ṣan mórí ẹ̀ wèrè bí ti yín lẹ pè mí ni máa ṣan mórí ẹ̀ torí you are just using religion to deceiving people wàláì mo confirm ẹ̀ bàbá mi ṣì ń kírun dọ̀la ni bàbá mi ṣì ń kírun di ọ̀la wọ́n adí central mosque nílé wa ìwọ tó bá ní mo ya wèrè mo ń bọ̀ mo nídìí yín
ta ló sọ pé mo ya wèrè yẹn? Wọ́n tó ní mo ya wèrè yẹn, gbogbo nǹkan tó bá ti nínú ọmọ ọ̀rọ̀ pátá wèrè náà máa jẹ́, wọ́n máa dójú tì ẹ̀ nínú gbogbo ayé ni. Ìwọ tó bá ti ń kọ́mẹ́ǹtì pé mo ya wèrè, gbogbo nǹkan tó bá ti ní ìran ọ̀rọ̀ pátá, Arúgbó Abíọ́dún ọ̀kan láwọn, ó jórúkọ ẹ̀ kò jórúkọ ẹ̀ ni. Ìwọ tó bá ti nǹkan tó bá ti sọ sí mi lá máa jẹ́ tiẹ̀ títí ayérayé. Wo ẹ fẹ́ mọ̀ mí àbí? Màá ṣó sample fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní mo ya wèrè kẹ́ lọ máa ya wèrè inú ayé ni lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni gángan báyìí ló ń ṣafẹ́fẹ́ o. Àdìmọ́ báyìí ni wèrè ń di tiẹ̀. Gbogbo ẹ̀yin kẹ́ni tẹ́ bá ti fi wèrè lọ mí kẹ́ lọ máa ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ó dà pé fẹ́ ṣorí burúkú. Mo wà pẹ̀lú yín lénìí. Ọjọ́ tí n bá ti fẹ́ gbẹ́bọ, tí bá ti fẹ́ gbẹ́bọ tó bá ti mọ̀ pa fà ní ẹ, máa fún ẹ ní location yẹn, wá pàdé mi. Mo fẹ́ kẹ́ tiẹ̀ mọ̀, máa wà ní live, máa gbẹ́bọ kàǹkà yẹn torí mi máa gbẹ́bọ. Mo fẹ́ lọ ṣe mọ́lẹ̀ ìyá mi kẹ́ lè mọ̀ pé mo fẹ́ lọ ṣe mọ́lẹ̀ ilé wa. Tí n bá lọ ṣe mọ́lẹ̀ ilé wa, ọ̀rọ̀ mi á túbọ̀ lójútu ni. Torí ẹ ti fẹ́ fi religion bá yé ọlọ́tà mi jẹ́ nígbà kan. Ọlọ́run ló ní kí n tètè find my way. Mo bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ni. Mo bá ẹsẹ̀ mi sọ̀rọ̀. Mo bá ẹsẹ̀ mi sọ̀rọ̀, mo temple run. Ọlọ́run ló ní kí n temple run. Bóyá ọlọ́tà mi bàbá rojú tu ayé ẹ̀dẹ̀ ni. Ìwọ tó bá ti kọ́mẹ́ǹtì pé mo ya wèrè, first born ẹ tó bá kọ́ ní ayá wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Gbogbo ọmọ tó bá ti tara ẹ̀ jáde wọ́n máa ṣẹ̀sìn lójú ayé ẹ ni. Bẹ́ẹ̀ ni tó bá ti kọ́mẹ́ǹtì bá kọ́mẹ́ǹtì fún mi. Ajé ẹ fẹ́ mọ̀ mí. Mo wà bíbá ẹ pẹ̀lú yín. A ń sọ pé kẹ́ ẹ ṣe ti yín, ẹ yẹ káwọn Christian ṣe ti wọn, ẹ yẹ káwọn Muslim ṣe ti wọn, ẹ yẹ káwọn oníṣẹ̀ṣe ṣe ti wọn, ẹ yẹ máa dabarú ẹ̀ mọ́, ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ ṣagídí ń bí ọmọ Fúlàní tó bá rí ìrìnlẹ́gbẹ̀ kan bí wàá ya wèrè lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé o rò pé èmi jọ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń pariwo lórí mẹ́díà yẹn ni o fẹ́ sínwín? Ṣé o fẹ́ sínwín? Tó bá fẹ́ sínwín máa bọ̀, mo wà ń bí. Ìwọ kò kọ́mẹ́ǹtì pé kò kọ́mẹ́ǹtì bá kọ́mẹ́ǹtì kan wo tí o bá ti rí bí ẹ̀fọ́ ẹgbẹ́ sọ pé kì í ṣe bàbá mi ló bí mi, ó dà pé o wáìnì èmi ò kí ń ṣàfà o, oníṣòògùn lèmi o, oníṣòògùn gidi. Mi ò ń ṣe ẹni tẹ́jọ́ ń pariwo social media tẹ́jọ́ ń kákun wèrè sọ́rùn yẹn wo. Tó bá fẹ́ ṣe orí burúkú kọ́mẹ́ǹtì ń bì yìí, kọ kọ́mẹ́ǹtì tí ò dáa fún mi. A ní kẹfà àwọn aláwo lẹ̀kẹ́yẹ parọ́ ọmọ ẹgbẹ́ Muslim wá bí gẹ́gẹ́ bí ìyá Ọ̀ṣun, ó wá parọ́ public. Ó parọ́ public ìtẹ́ tún gbédé station tún parọ́ mi láti fi dójú ti ìṣẹ̀ṣe. Kí ló dé? Ẹ fi wọ́n lẹ̀ ṣe ti yín náà. Ẹ fi wọ́n lẹ̀ ẹ ṣe ti yín, Muslim ṣe ti ẹ. Tó bá mọ̀ pé Islam yẹn ni ọjọ́ tó gùn bọ̀, ọjọ́ tí orí bá dẹ̀ ti ń fọ́ ẹ tó lọ lo paracetamol ara máa pa ẹni tó bá yẹ pé Muslim ni ẹ. Torí nǹkan tó wá lọ nǹkan tó wá lọ mú tó wá lọ chemist yẹn, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ló wá lọ, kí ló dé tó kakùrì sí yù. Torí ẹ sọ pé nìkan ẹlẹ́bọ báyìí, mo kí yín jàre ẹ̀yin ìyá mi ẹ̀ ní ṣòfò. Torí bá ṣe ń gbani là ń dé ní wọ́n tó bá ti wá kọ́ gbà ẹ̀ máa gbà ẹ̀, tó bá ti wá kọ́ di ẹ̀ máa sọ̀rìn àjò ọdún kan máa sọ di ọdún mẹ́wàá mọ́ ẹ lọ́wọ́. Tó bá wá sórí burúkú ń bí, tó bá ti bí ìyá ẹ̀ rè kọ̀ṣẹ́ ní àwọn bíi adékẹ́fà àwọn ẹni ẹlẹ́ni ilẹ̀. Ẹ wá ń lo àwọn Muslim ẹgbẹ́ yẹn fi ń ba ìṣẹ̀ṣe jẹ́. Tí bá ṣe pé mo jára mi ní inú àwọn dìdìrín tẹ́ so mọ́lẹ̀ náà ní inú àwọn mógùn tẹ́ so mọ́lẹ̀ ní bá sì jẹ́ náà. Bàbá mi kírun dọ̀la ni. Ẹ fi religion ẹ gba nǹkan tí bàbá mi ń ṣe, ẹ gbà lọ́wọ́ ẹ sọ́ dẹrú. Ọlọ́run ló mú mi wáyé. Ọlọ́run ló mú mi wáyé tó yẹ kí n làwọn ẹbí mi lójú. Pé kíní ò kí ń ṣọ̀nà irọ́ ni kíní. Central Mosque wà nínú ilé bá dádì mi dè ní bí mo ṣe ń sọ̀rọ̀ Central Mosque tó ti ń kí jímọ̀. Ṣé ìwọ̀n ènìyàn ní irọ́ lẹ gbé dání kò sí kankan bẹ̀. Lẹ́yìn Nàìjíríà irọ́ lẹ gbé dání. Irọ́ lẹ gbé dání. Tó bá jó òótọ́ ni Saudi ṣọdún àjẹ́. Kò dẹ̀ sí ẹni kò ní bàjẹ́ fún yín bàbá mi Olúgbénga. Saudi ṣọdún àjẹ́. Saudi ṣọjú oṣó. Àwọn ibi tẹ́ ti gbé Islam wá wọ́n ń gba ìṣẹ̀ṣe mọ́ wa lọ́wọ́ ẹ̀dẹ̀ jókòó sí ìgbà ẹ̀dẹ̀ àwọn ibi tó ń gba ìṣẹ̀ṣe mọ́ wa lọ́wọ́ ẹ̀ àwọn ló ń ṣe fóònù yìí. One cat kí ló dé tá a think kí ló dé tá a ronú bá ṣe máa ṣe fóònù kí ló dé tá a ní sẹ́ǹsì tá a ro ọpọlọ bá ṣe máa ṣe fóònù lẹ́yìn kẹ jàjà ẹ̀sìn torí yín ò pé torí ẹlòmíì ti dàrú ẹ̀ ń jàjà ẹ̀sìn ìjà ẹ̀sìn wèrè wo lẹ́yìn jẹ́ fẹ́ finú bí mi já wa ẹni tó gun ọba ti fẹ́ pa kó má bá mi ṣe competition o èmi ò ń ṣe gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń bára yín fà lórí media rí pé mo ra calm down
mo ń lo life mi normal nǹkan tó yẹ tẹ́ bá ṣe ń bára yín jà Islam àbí ìṣẹ̀ṣe mo kàn ń wò yín ẹ máa ṣe, but I'm just here to liberate my people that pé irọ́ ni ẹ̀yin àáfàá Ìlọrin pa. Ìyá Ọlọ́ṣun tó parọ́ tó tún padà dé station yẹn ẹ lò láti fẹ́ fi stain àwọn oníṣẹ̀ṣe ni o. Àwa dẹ̀ ti gbá research àwa ti get ẹ̀. Muslim ni woman tó sọ pé òun Ọlọ́ṣun yẹn lọ confam ẹ̀. Ẹ fi wálẹ̀ ẹ foníṣẹ̀ṣe lẹ̀. Ìgbà tí mo tó dìṣẹ̀ṣe lóòótọ́ wọ́n bí mi sínú ẹ̀ ní, àwa ò ní bìlífù nínú ẹ̀ torí pé ẹ̀yin Muslim ẹ ti sọ fún wa pé ẹbọ ni o, èṣù o, ìkíní kan, àwa náà ti sá. Dádì mi ń pe àwọn fámìlì mọ́ èmi lájẹ́ kẹ́ lè mọ reason tí mo fi gba ìṣẹ̀ṣe yìí. Bàbá tó bí mi ń pe àwọn fámìlì mọ́ èmi lájẹ́ pàjẹ́ ni wọ́n torí agbára tán gbé lọ́wọ́, torí Islam tí wọ́n ti gbé sóhun lọ́wọ́ pé ká má débẹ̀ o, ká má débẹ̀ o, ká má délé wọn o, kíní kan ogun o, kíní kan o. Mo wá farabalẹ̀. Ìgbà tó wá dìgbà kan mo lọ bá ìyàmọ́ mi, mo sá kúrò lé, mo lọ bá ìyàmọ́ mi. Ọpẹ́lọpẹ́ pé mo tẹ̀lé ìyàmọ́ mi ni mo ṣe di nǹkan tí mo dà lé ní. Torí pé wọ́n pe ìyàmọ́ mi lájẹ́ lójú mi, ìyá oníyà, torí pé wọ́n pe ìyá tó bí mi, ìyá tó bí ìyá mi, wọ́n pe lájẹ́ lójú mi báyìí. Níbi tẹ́ Islam tẹ́ lákatakítí dé, ẹ pé ìyàmọ́ mi lájẹ́ báyìí. Àṣẹ ìyá ẹ ló máa padà sọ mí dolóríire láyé. Àṣẹ ìyá ẹ ló máa padà mú mi rìnrìn àjò láyé. Àṣẹ ìyá ẹ ló máa padà fi mí mọ̀nà láyé. Ọlọ́run ló ní kí n tẹ̀lé ìyá ẹ tó yẹ pé bẹ́ẹ̀ ṣe pè lájẹ́ ni mo ṣe gbà ni. Ìbá sì wà nínú múgùn yín báyìí. Àṣìjọ máa dá òfin sẹ́bílì láì ní. Ayé àdá, this girl ni why people are fighting for God. God will bless you. Ọmọ tó táìpù yìí, ṣọlọ́wọ́ ẹ̀ tó fi táìpù yìí wo fẹ́ wàá fi ṣe nǹkan rẹ ni, wàá fọwọ́ yẹn ṣe nǹkan rẹ ni. Ọwọ́ tó fi táìpù mẹ́sẹ̀jì yẹn wàá fi ṣe nǹkan rẹ ni. Ẹ fọ Ọlọ́run lẹ̀, ẹ má gbèjà Ọlọ́run. Irú èmi tí mo sọ̀rọ̀ ẹlẹ́bọ ni mi accepted. Ẹ bá mi kíìpù fídíò yìí. Mi ò kírun mọ́ láti 3 years ago, mi kírun mọ́. Yes, mi ti ẹ̀ ní interest nínú ìrun rárá ni torí character yín gan show foolishness. Ẹ̀yin tẹ́ ń jẹ́jà ẹ̀sìn, character yín show foolishness. You are not a good appearance. Ẹni tó bá dáalé èyí kò sí èèyàn láyé tó máa pe wèrè lọ́mọ ẹ̀. Kò sí èèyàn láyé yìí tó máa sọ pé wèrè ọmọ. Lóòótọ́ wèrè dùn wò ó bọ̀ kò ṣe bí lọ́mọ. Ẹ ṣe rí mọ́yàn tẹ bá ti kóra yín jọ gbogbo àkísà tẹ máa rù mọ́ orí tí orí yẹn wá tóbi bí orí wèrè. Aláìníṣẹ́ ẹ̀ ń jókòó ti múgùn tàwa máa bí mo ṣe ń ṣe business, traditional business mo níṣẹ́. I'm a musician mi ò dẹ̀ kí n ṣe lẹ́nu lásán ogbóyin lẹ́wọ̀n pé mo ní record label tí mo fowó ara mi build, but ìṣẹ̀ṣe pè mí. Ìgbà tó dẹ̀ pè mí mo dẹ̀ gbé ọ̀gá èmi ò lè máa so gbogbo àkúntẹ́ as a traditional culture dress mi láìkẹ́. Mo dẹ̀ ra ṣé bí mo fowó mi tún ṣe, mo tún fowó mi ṣe síta ni. Ìwọ tó bá rà fine, ìwọ tó bá dẹ̀ rà ṣáàjókòó tiẹ̀, owó mi mo fi ṣe, mo yáwó lọ́wọ́ anybody. Bí mo yẹ lè ṣiṣẹ́ ṣe tèmi nìyẹn, packaging ni àwọn ọgọ́ náà ń pè ní òòṣà blessed speaking. Èmi ò lè máa ṣe òòṣà kí máa kó àwọn nǹkan òòṣà mi sílé àlàpà. Let God fight for himself. God bless you my brother. Èwo ni kí Christian máa ṣe tiẹ̀ kí wá lọ bá wọn ṣọ́ọ̀ṣì pé ẹjọ́ mi fẹ́ kẹ́ ṣàdúrà lẹ́ni fún kíni? Kí ló kàn ẹ́ pẹ̀lú yẹn? If you are a Muslim then hold yourself. Kí ló kàn ẹ́ pẹ̀lú wa táwa ṣọ́ọ̀ṣì wa jẹ́jẹ́ tá ń ṣàdúrà wa? Ọlọ́ṣun lọ síbi omi Ọ̀ṣun ó lọ ṣàdúrà. Ọlọ́run tó dá omi, àwọn àfáà tó ń jà ìṣọ́ lè ṣàlàyé bọ́lọ́run ṣe dá omi yẹn síbẹ̀ yẹn. Ṣọ́ lè ṣàlàyé torí odò kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, odò kọ̀ọ̀kan nílẹ̀ ayé gẹ́gẹ́ bí omi sẹ́mùsẹ̀mù ṣe rí, odò kọ̀ọ̀kan nílẹ̀ ayé yìí ó ti ní ìrìn àjò tó odò máa ń rìn wá ni. Odò máa ń rìn wá, odò máa ń rìn wá ni, odò máa ń rìn wá bí ìgbà tó wá pé odò wá tẹ̀dó síbí, ó ti nídìí. Àṣẹ̀báyé dẹ̀ ti jẹ́ ká mọ̀ nǹkan tí odò kọ̀ọ̀kan wà fún. Àwọn tó wá bọ omi yẹn bóyá àánú yín ló ṣe. Tẹ́ bá rí ìjà omi nílọrin, gbogbo yín tẹ́ ń pera yín lọ́mọ Ìlọrin, tẹ́ bá rí ìjà omi lásán ẹ máa sáré kàbàkàbà ẹ̀yin àfà tẹ́ ń ṣakatakítì. Ẹ̀yin ọmọ Ìlọrin kọ́ ni mò ń sọ. I don't talk about Ìlọrin issue. We are the same blood, we are a family. But àwọn àfà tó ń dá problem yín sílẹ̀ yìí ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Tẹ́ bá rí ìjà omi láàrin 30 minutes ẹ̀yin gan fúnra yín jàlámí àyè ẹ̀ bọ́ sọnù. Ilẹ̀ Muslim kọ́ ni tsunami ni.
kò ní bàjẹ́ bàbá mi Olúfẹ́mi Festus gbádùn ẹni ní àfọ̀ṣẹ yẹn jọ wá fún èmi ó jà forí ẹ̀ ọmọ àkè ẹ jẹ́ ká ṣe ti kóníkálùkù ṣe ti ẹ yé bà nǹkan kan jẹ́ ẹ má bà tọmọ làkejì jẹ́ tẹ́ bá ti fẹ́ kọ́ lọ́hùn bá ti yín jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní ọ́fíìsì tẹ́jọ jọmọ Yorùbá síra yín ẹjọ́ máa pọ́nra yín lé Mr. Lágbájá ó wise gan o Mr. Lágbájá orí wọn pé gan o ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ti fi gbéga ẹ má yẹ ká máa sọ pé yẹn Mr. Lágbájá kò dáa kí ní kan ọmọ Yorùbá bíi tiẹ̀ torí tiẹ̀ bá pé òmò pé tó bá dáa fún ilé làbọ̀ sí mi oko ilé ló máa kó wá bébí ṣe ń ṣàdúrà pé gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní àjọ Ọlọ́run á jẹ́ kẹ́ kéré oko délé ẹjọ́ ilé yẹn kí ibo ni ilé yẹn tí mò ń sọ gbogbo àwọn ọmọ Yorùbá yẹ kájọ ṣíra wa ní brain ilé yẹn ibo ni mò ń sọ ilẹ̀ Yorùbá ni náà tẹ bá wá kórìíre wá lé sí báyìí ṣé máa sọ pé báwo ni tèmi ṣe jẹ́ ni ìgbà tí mo di pọ́n fẹ́ máa gba yín ló yẹ kémi náà ṣe iṣẹ́ jáde pé ẹ jẹ́ ká go straight to the point mo mọ̀ ń pa ìṣẹ̀ṣe dáadáa kí ni nǹkan tó ń ṣe yóò yára gbà ló ṣíkèna ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ náà ẹ yẹ ká máa fẹnu pọ́nra wa lé Mr. Lágbájá èèyàn ní o èèyàn ńlá ní o kí nìkan nǹkan tó lè mú wa tètè láṣeyọrí nílẹ̀ Yorùbá nìyẹn bọ̀ káyédé máa jà ká máa bára wa jà ká máa parọ́ mọ́ra wa ń ṣe nǹkan tó dáa ẹ tún ṣó pé òkúrọ́ nìyẹn ẹ tún wá ṣó ẹ̀ dé public ẹ̀yin àfáà tẹ́ ń ṣàkàtàkìtì ẹ tún wá ṣó pópùrọ́ nìyẹn ẹ tún wá ṣó ẹ̀ ní public tọ́lọ́run ò bá tí ì fìyàn ṣẹ̀sìn lọ́lọ́run ò tí ì ní jẹ́ kéèyàn wá sí social media tó bá ti wá sí social media tó wá act nǹkan tí ò rí bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣetán láti fẹ́ ní ìyẹn ṣẹ̀sìn ni àfà tó bá ti mọ̀ pé ó dá ẹ lójú agbára ń bẹ lọ́wọ́ ẹ mo tún invite ẹ lọ́jọ́ tèmi àti ẹ bá ti pàdé sọ fún mi pé Mr. Saheed yes ọwọ́ tẹ̀yìn lẹ́ni ẹ jẹ́ ká ṣe competition ìwọ rọ òjò kó jẹ́ kí èmi dáa tàbí kémi rọ òjò tí agbára bá wà lọ́wọ́ ẹ̀ tó confam kí wọ́n da mo tún pè yín ẹmọ̀ bó ti di competition méjì tí mo pè yín fún ìsídà kí wọ́n rọ òjò kémi da tàbí kí èmi rọ òjò kí wọ́n ó lè jẹ́gbà ọ̀gbẹlẹ̀ ó lè jẹ́gbà ẹ̀rùn gbàgbé ìwọ lè rọ òjò àfà tó bá dára ẹ̀ lójú tó bá wo program tó bá mọ̀ pé yes agbára wà lọ́wọ́ ẹ̀ agbára ò sí nínú òòṣà ìwọ jẹ́ ká invite ara wa àmọ́ wá sí social media ká fira wa ṣe nǹkan tó bá fira wa ṣe ká mẹ́ni tó jẹ́ àtì tó bá yẹ pé agbára àti rọ̀jò ló wà lọ́wọ́ tiẹ̀ má wọrí méjèèjì ló wà lọ́wọ́ tèmi mo lè rọ́ mo lè dá ó lè jẹ́ òrùn tóòrùn bá mú tó lágbára ìwọ lè tí àwọn tóòrùn ò bá mú tí wọ́n bá lé agbára pé kóòrùn mú wọ́n ní kí blog Bùkọ́lá ẹ fílẹ̀ mo rí kọ́mẹ́ǹtì ẹ̀ ó fẹ́ ṣe orí burúkú ayé àtọ̀run ni bọ̀ ó lè má jẹ́ Bùkọ́lá yẹn ló ń jẹ́ ó lè jọmọ Fúlàní ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kò yé kétí ẹni tó ń jẹ́ Bùkọ́lá má bàa já ló yẹ kí n filẹ̀ mí tí rí nèmù nínú orúkọ ẹ̀ ni kò lè jọmọ Yorùbá ẹgbà bẹ́ẹ̀ èèyàn kan ò lè jọmọ Yorùbá kó takò mí ń bí ò bá tiẹ̀ jẹ́ Muslim àwọn kan ti ṣe Muslim ṣáájú ẹ̀ ò bá jẹ́ Christian àwọn kan ti ṣe Christian ṣáájú ẹ̀ mí ìdẹ̀ bú Muslim mi ìbú Christian aládàradà tẹ́ ń fa àwọn religion yẹn ń ṣe ni mo là ń correct wọn lé lórí kò sí nǹkan tó kàn mí pẹ̀lú pé o ṣe Islam o ṣe o like ẹ̀ ní mi lè gé against ẹ lórí Islam ó wù ẹ́ ló ṣe Muslim Christian mi lè go against ẹ lórí Christianity ó wù ẹ́ nítorí pé nǹkan tó gbàgbọ́ nú ẹ̀ nìyẹn that's not my problem so ó lè ṣẹ̀ṣẹ̀ ṣe ó wù ẹ́ ní tí Christian bá dẹ̀ wá sọ́dọ̀ mi tó bá wò pé Mr. Saheed ẹ̀ kájọ po kíní ìwapọ̀ náà fine ó wù ẹ́ ló wá lò ó tí kí n bá dẹ̀ lọ sọ́dọ̀ àfáà náà mo wé mi tẹ̀lé lọ sọ́dọ̀ àfáà náà torí kò sí nǹkan tó ń bẹ lọ́wọ́ yín Ọlọ́run má jẹ́ kò sí nǹkan kan tó ń bẹ lọ́wọ́ ẹ̀yin àfáà kò sí nǹkan kan tó wà lọ́wọ́ yín àwa ni bàbá yín àwa ni bàbá ńlá bàbá yín kẹtù wọn máa gbọ́ àwa ni bàbá ńlá kú bàbá yín ẹnu kò ṣe àwa ò nídìí àti noise ni ó ní mo ṣe invite ẹ má wulẹ̀ bá mi jiyàn invite mi àbí kí invite ẹ kájọ pàdé a máa wá sí live program ìwọ rọ òjò kémi dá tàbí kí ìwọ tí ok wọ́n bá mi dá Bùkọ́lá yẹn lóhùn ó tiẹ̀ ti gbègbè àwọn èèyàn tí bá mi ṣépè fún dáadáa iṣẹ́ jàre
Mr. Olúgbénga kò ní bàjẹ́. Ìwọ tí òòrùn bá kú tó bá lágbára àti tàn èmi máa dá eléyìí tó bá Solomon ṣe fún yín yẹn sport ni èmi rẹ́dì àti jáde fún yín báyìí live pé ó yá small boy yìí tó tiẹ̀ pé aṣọ bí aṣọ yahoo ló máa ń wọ̀ yìí a ti fẹ́ mọ̀ bóyá ó tiẹ̀ ní nǹkan lọ́wọ́ àbí kò ní nǹkan lọ́wọ́ jẹ́ kí invite ẹ rọ́jò kémi dá kí wọ́n ní ṣé ìwọ lè rọ òjò àbí agbára bí Ọlọ́run má wulẹ̀ béèrè question yẹn lọ́wọ́ mi nọ́mbà mi ni kò take nọ́mbà mi ni kò take tó bá wọn gbàgbára ń bẹ lọ́wọ́ ẹ̀ má wulẹ̀ sọ̀kan mo lè rọ òjò dáadáa tó bá yẹ pé yẹn ló fẹ́ ṣe ni mo lè rọ òjò mo tútù sọ pé mo lè rọ òjò dáadáa èmi Saheed re mo lè rọ òjò dáadáa gbà bẹ́ẹ̀ ẹ lọ nọ́tìsì kìíní kan gbogbo ẹ̀yin tẹ́ ti bọrí lọ́dọ̀ mi tí tẹ́ bá bọrí yẹn tán sójò kì í rọ̀ tí n bá ti parọ́ ẹ já mi ń bí mo tútù sọ pé mo lè rọ òjò dáadáa torí pé mo morúkọ tó mi ń jẹ́ ọ̀dẹ̀ nǹkan tó wà lọ́wọ́ dáadáa tẹ́ gbé kiri yẹn lẹ́rù kó wà lọ́wọ́ tàwa ni mo lè rọ òjò mo lè dá gbogbo sọmọ ẹ̀yin muslim tẹ́ jẹ́ bíríkìlà mi ń bí gbogbo ilẹ̀ tí mo wà mí tí n bá parọ́ ẹ máa já mi gbogbo ẹ̀yin ọmọ tẹ́ máa ń gbá mi jáde tí n bá parọ́ ẹ máa já mi àwọn ọmọ mi máa sọ ń bí mo lè rọ òjò mo lè dá bàbá mi tó sìn kò ní bàjẹ́ jà rẹ̀ wọ́n ní I should stop reading comments mo tún sọ lẹ́ẹ̀kan sí mo lè rọ mo dẹ̀ lè dá mo fi Ògún búra ẹ wo wọ́n ní I should use my power to bring Igboho back we need it ẹ ṣeun Ìgbòho fẹ́ dé agbára yẹn náà láti lò látọ̀dọ̀ Ọlọ́run wá ní gbogbo nǹkan agbára yẹn láti lò bàbá fẹ́ dé ìwọ náà kó sapá tiẹ̀ tó lójú ẹ̀ ò fọ́ ó ti rí pé mi náà sapá tèmi mo fi gbogbo nǹkan tí mo ní mo fi sapá mi àbí abẹ́ẹ̀ rí ni ìwọ tó bá wà pẹ̀lú mi bí wàá mọ̀ pé Saheed o bó tiẹ̀ ṣàdúrà fún mi ò lè ṣépè torí pé mi ìwùwà ìpè nílẹ̀ Yorùbá ẹnu mi gbọ́rọ̀ ẹ ṣe jàre Mr. Adéjùmọ̀ Sunday wọ́n ní mi mo gbọ́dọ̀ máa fún wọn lésì mi ìwùwà ìpè nílẹ̀ Yorùbá mi ìwùwà ìpè láàrin yín mo wùwà àdúrà ní gbogbo ẹni tẹ́tí àbádọ́n làwà dúró tì àdúró ti tán torí pé ìgbà tá ń gbìyànjú iná ẹ̀yin Muslim iná lẹ mú Islamic nation wá pé Islamic nation lẹ́fẹ́ ẹ̀ẹ́dẹ̀ tí gba Islamic nation báyìí tí petrol fi dá 600 naira plus close to 700 lémi tó yẹ pé bàbá ò rí mi rí tẹ́lẹ̀ bàbá ò mọ̀ mi rí tẹ́lẹ̀ ní anywhere ẹ wá wo bí ẹni tó mọ̀ rí bó ṣe wá padà dọmọ wọn ẹni tó mọ̀ rí tẹ́lẹ̀ tájọjọ́ ọmọ Yorùbá ó wá padà di ọmọ wọn ó wá padà di ẹni tó ń gbàdúrà fún èmi àti bàbá òjò lọ rálì rí àjọ ṣẹ́ni tí àjọ sọ̀rọ̀ rí ìgbà tí mo rí pé yes ìgbà tó dójú ẹ̀ mo dó ti bàbá mi torí pé akọni ni bàbá akọni ni Ìgbòho ṣá aládùúró tí ọmọ mẹ̀kúnnù ni so I did my part ẹ̀yin ẹni ní how much Ìgbòho buy fuel in Kotonu ọ̀gá common for there ayé ìyá ẹ̀ máa bàjẹ́ ni ọwọ́ tó fi kọ́mẹ́ǹtì sábẹ́ péjì mi yẹn ò ní gbé ṣe nǹkan rí dáadáa ló máa gbẹ̀yìn àtọmọ wọ́n tó bá ti borí burúkú wà wá rí máa fún ẹ àwọn ọmọ Fúlàní ni wọ́n ti ẹ̀jórúkọ Yorùbá rárá àwọn ilé òjòrú wọn pretend wọ́n ṣòkọ ọmọ Fúlàní láwọn wọ́n tó bá dẹ̀ ti wá bí tó jókòó sábẹ́ Fúlàní ẹgbẹ́ ẹ ó fẹ́ wá gbè pé ni màá ràn ẹ́ lọ́wọ́ màá help ẹ màá wádìí mọ́rin àjò ẹ wọ́n tó ṣoríire tẹ́lẹ̀ màá bẹ́ẹ̀ àdì mọ́ ẹni torí ìyá ẹ̀ ò bá ti pé abẹ́ kọ́mẹ́ǹtì mi ló ti máa kọ́gbọ́n mo ti wà bíbá ẹ̀ full loaded ẹ fi àwọn Ọlọ́ṣun lẹ̀ ẹ fi Christianity lẹ̀ àfà ẹ jókòó tí yín jẹ́jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá yín ẹ máa fi ìmọ̀ tẹ́ ẹ ní ẹ máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ sódà àtàwọn èèyàn lè máa appreciate àti tẹ̀lé yín ẹ má múrọ́ mèké mọ́ irọ́ yín ti pọ̀ jù èké yín ti pọ̀ jù ẹ̀yin náà là ń bá nídìí àbòsí ẹ̀yin là ń bá nídìí ọ̀tẹ̀ ẹ̀yin là ń bá nídìí jìbìtì ẹ̀yin là ń bá nídìí olè ẹ̀yin là ń bá nídìí ìwà ìbàjẹ́ ẹ̀yin yẹn náà lẹ ń ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀yin náà lẹ tún máa jáde lẹ tún máa sọ pé ìṣẹ̀ṣe ò dáa wáyé tó ṣe rí bẹ́ẹ̀
gbogbo táìmù tí bandit ń ṣe gbogbo rádaràda ẹ̀yin àfà gbogbo agbára tẹ́ ẹ ní tẹ́lẹ̀ fi stop ìyá ọlọ́ṣun ẹ lò láti stop bandit ẹ lò láti stop nǹkan tí ò dáa ẹ wá pọ́nrán lékè ẹ wá ní káwa tẹ̀lé yín téèyàn bá tiẹ̀ wá yá dìde ṣé wà tẹ́ ń wí gan ṣó lè jẹ́ kéèyàn tiẹ̀ tẹ̀lé yín gan ṣá bọ́dẹ̀ ṣe pọ̀ tó náà ṣe pònú tó tẹ́ bá rí wọn báyìí tán dé kíní ìró ìyàwó wọn tán dé mórí bẹ́ẹ̀ sì ń pariwo káàkiri tẹ́mi bá fẹ́ ṣe program èmi ò nídìí àfá kankan bí àfá tí bá rí ẹ ní program mi máa lé ẹ dànù kó máa gbọ́ máa lé ẹ dànù mo ti bímọ mi ò wá fàfá ṣe némì mi o mi nídìí àfá kankan láti ṣe némì mi Elédùmarè ni mo fa ọmọ mi lé lọ́wọ́ ọmọ ayé ni kò sẹ́nì kankan tí máa invite inú yín máa fi ṣẹ̀dá ọba tó dálé ayé máa fi súre fọ́mọ mi á lè ṣoríire nílé ayé mi jẹ́ báyé ẹ̀jẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máìdì láti fẹ́ ọmọ 12 years sílé tẹ́ ẹ̀ máìdì láti fẹ́ ọmọ 10 years gan láti disvirgin ẹ̀yin tẹ́ lọ ń bá wèrè sùn nínú gbẹ́ mọ oríṣiríṣi kámẹ́rà fóònù yín tó kámẹ́rà tó wà lọ́wọ́ wa tẹ́yìn àfà tẹ́ ń ṣe tẹ́ ń dánwò ẹ̀yin tẹ́ tún bọ́ síta ìwọ́n máa bú àwọn oníṣẹ̀ṣe ṣára ti yín mọ́ so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá jọjọ́ ọmọ Yorùbá ẹ má bá wọn jàjà ẹ̀sìn ọgbọ́n náà ń dá láti da ilẹ̀ Yorùbá rú láti kọ̀yìn Yorùbá síra wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fún Àfọ̀njá iṣẹ́ ọpọlọ náà lò ẹ̀yin ọmọ Yorùbá já farabalẹ̀ o lójú bá farabalẹ̀ àrímú ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin ìyá mi tájọ jẹ́ ọmọ Yorùbá jájọ understand ara ẹ má gbé ẹ̀sìn kankan lérí o nǹkan tó bá ń gbé ẹni kò ṣe do your best and leave the rest àwọn tó ti kú lánàá àmọ́bi tán wà ṣùgbọ́n wọ́n sọ pé lẹ́yìn ayé ọ̀run ni èèyàn mélòó ló wá jíwèé ọ̀run fún yín nú ẹ̀yin tẹ́ wà láyé nínú àwọn tó ti lọ èèyàn mélòó ló jíwèé ọ̀run fún wa bọ́run ṣe rí báyìí representation ló láyé tó bá ti kú ẹlòmíì á dìde Jésù dẹ̀ ń padà bọ̀ ẹmọye ẹni tó ti kú Kùránì gan wọ́n ti modernize ẹmọye àwọn tó ti lọ ìwé ìṣẹ̀ṣe gan àwọn ọmọ olójú kòkòrò ti fẹ́ bàjẹ́ tán tí bá ṣọpẹ́ lọ́pẹ́ Ọlọ́run Elédùmarè